A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti kọrò ojú gidigidi sí ìkọlù tí ó wáyé ní ìpínlẹ̀ Plateau bí ó ti rọ adarí ìpínlẹ̀ kí wọ́n tètè wá ojútùú sí ìṣòro ìjà ìlú tó ń fi gbogbo ìgbà wáyé. Èyí wáyé lẹ́yìn tí àwọn 51 ti di olóògbé níbi ìkọlù àwọn agbébọn tí ọ̀gọ̀ọ̀rọ̀ fi ara pa lówùúrọ̀ kùtùkùtù àná ọjọ́ Ajé ní ìlú Zike àti Kapa ìjọba ìbílẹ̀ Bassa ní Gbùngbùn Àríwá lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí ìjà kan wáyé tí ó sọ ọ̀pọ̀lọpọ̀ di olóògbé. Ọ̀sẹ̀ tí ó kọjá ní àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì NEMA ní àwọn agbébọn ṣekú pa ó kéré tán ènìyàn 52 tí àwọn tí ó fẹ́ẹ̀ tó ẹgbẹ̀rún 2 di aláìnílélórí látàrí ìkọlù ọlọ́jọ́ pípẹ́ ní ìpínlẹ̀ Plateau tí ó ti fìtàn balẹ̀ pẹ̀lú ìkọlù láàrin àwọn àgbẹ̀ àti darandaran. Ọjọ́ Ajé ni àwọn olùgbé ní òkú 51 ni àwọn rí ṣà láàrin abúlé Zike àti Kimapa ní ìletò Bassa. Kò tíì sí ẹni tí ó mọ ohun tí ó fa ìkọlù. Ààrẹ Tinubu ní àwọn kò lè fi ààyè gba ìkọlù yìí láti tẹ̀síwájú. Ó tó gẹ́ẹ́. Tinubu fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí ìtàjẹ̀sílẹ̀ bí ó ti bá gómìnà ìpínlẹ̀ Caleb Mutfwang àti ará ìpínlẹ̀ Plateau kẹ́dùn. Tinubu ṣe àríyànjiyàn wípé fàákájà tó ń lọ lọ́wọ́ láàrin àwọn ìlú ní ìpínlẹ̀ Plateau tí ó jẹyọ látàrí èdè-àìyedè ẹ̀yà àti ẹ̀sìn gbọ́dọ̀ wá sí òpin. Ààrẹ ní yàtọ̀ sí kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn oníwà ọ̀daràn, àwọn adarí olóṣèlú ní ìpínlẹ̀ tí gómìnà Mutfwang ń darí gbọ́dọ̀ wá ojútùú sí ìṣòro ọjọ́ pípẹ́ tí ó ti lé ní 20 ọdún kí wọ́n fòpin sí i pátápátá. Ààrẹ sọ pàtàkì mímú kí ìrẹ́pọ̀ àti àlàáfíà jọba. Bákan náà ni ààrẹ rọ gbogbo ìlú, adarí ẹ̀sìn, adarí olóṣèlú láàrin àti lẹ́yìn ìpínlẹ̀ kí wọ́n ṣiṣẹ́ papọ̀ láti fòpin sí ìkọlù gbogbo ìgbà tó ń kóbá ìlú. Ó ní òun ti pàṣẹ fún àwọn agbófinró kí wọ́n ṣe ọ̀rínkinnínwí ìwádìí rẹ̀ dáadáa kí wọ́n sì mọ ibi ìṣòro yìí gbé wọ́ wá àti àwọn tí wọ́n wà nídìí rẹ̀. Ààrẹ tẹnumọ́ àfojúsùn rẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún Mutfwang àti ìjọba Plateau kí ìjíròrò lè wáyé kí àlàáfíà sì jọba. Adarí ọ̀dọ́ kan láàrin ìlú, Joseph Chudu, fìdí ẹ̀ múlẹ̀ wípé ìkọlù yìí bẹ̀rẹ̀ láti aago 12 òru mọ́júmọ́ ọjọ́ Ajé. Ó ní àwọn agbébọn yìí ya dé lọ́pọ̀ yanturu sínú ìlú. Bí wọ́n ṣe ń yìnbọn ni wọ́n ń dáná sun ilé. Chudu ní ó lé ní wákàtí kan tí ìkọlù yìí fi wáyé. Ọ̀pọ̀ àwọn tí ó fara ṣèṣe ni wọ́n ti kó lọ ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ Jos. Àwọn nílò ẹ̀jẹ̀ fún àwọn tí wọ́n ṣèṣe. Àjọ Amnesty International náà ní àwọn agbébọn dáná sunlé, jà wọ́n lólè. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣe ìwádìí ìkọlù aburú tí ó wáyé lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ méjì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìgbìyànjú igbákejì ààrẹ ìjẹta láti ṣe ìkórajọ ẹgbẹ́ alátakò ni ó ti fìdí janlẹ̀ lánàá bí àwọn ẹgbẹ́ gómìnà PDP láti ẹgbẹ́ òṣèlú kan náà pẹ̀lú rẹ̀ ṣe ká ẹni lábẹ́ ẹsẹ̀ rẹ̀. Wọ́n ní kò sí ààyè fún ìdàpọ̀ pẹ̀lú ẹgbẹ́ mìíràn síwájú ìdìbò ọdún 2027. Kàkà bẹ́ẹ̀, ẹgbẹ́ òṣèlú tàbí ẹnikẹ́ni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ tí ó tóbi ní àǹfààní àti di ọmọ ẹgbẹ́ wọn. 20 oṣù kẹta níbi ìpàdé tí ó wáyé ní Shehu Musa Yar'Adua Center ní Àbújá ní Àtíkù pẹ̀lú àwọn mìíràn bíi Nasir El-Rufai ti kéde èròǹgbà wọn àti kórajọ tako ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Ṣùgbọ́n lánàá ni àwọn gómìnà PDP ní lá kò sí ohun tí ó jọ ìgbésẹ̀ bẹ́ẹ̀. Lọ́gán tí wọ́n sọ ìpinnu wọn níbi ìpàdé tí ó wáyé ní ìlú Ìbàdàn ní ìgbìmọ̀ Board of Trustees BOT tẹ́wọ́ gbà á títí kan igbákejì alága gbogbogbò àná, Olóyè Ọlábọ̀dé George. Níbi ìpàdé yìí kan náà ni olùgbàlejò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti dábàá ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ NEC tí wọ́n ti ń sún ọjọ́ rẹ̀ síwájú tẹ́lẹ̀ sí ọjọ́ 27 oṣù karùn-ún kí ìpàdé gbogbogbò sì wáyé nínú oṣù kẹjọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
olóyè láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) àti ọ̀kan lára àwọn adarí ẹgbẹ́, Bọ̀dé George, ti sọ wípé igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar kò lè jẹ́ olùdíje du ipò ààrẹ ẹgbẹ́ wọn níbi ìdìbò ọdún 2027. Bọ̀dé George sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels. Ó ní èyí tako òfin bí ẹgbẹ́ ṣe pín in ní ẹlẹ́kùn-ò-jẹkùn kí ará ẹkùn àríwá jáde láti díje du ipò ní ọdún 2027. Ó ní ẹgbẹ́ kànńpá kí ará ẹkùn gúúsù àti àríwá lo ọdún 8. Bí Atiku bá gbégbá ìbò, á jẹ́ wípé ẹgbẹ́ fẹ́ wó lulẹ̀ pátápátá nìyẹn. Èsì yìí ń wáyé lẹ́yìn ìpàdé ẹgbẹ́ gómìnà PDP tí wáyé lánàá ọjọ́ Ajé, níbi tí wọ́n ti kọ ìkórajọ ẹgbẹ́ alátakò tí Atiku ń darí síwájú ìdìbò ọdún 2027. Atiku ni olùdíje du ipò ààrẹ ẹgbẹ́ PDP ní ọdún 2023 kí ààrẹ Bọ́lá Tinubu tó jáwé olúborí. Láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni Atiku, Peter Obi àti gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ti ṣíṣọ lójú ẹgbẹ́ tí wọ́n gbé kalẹ̀ láti fi yẹ àga mọ́ Tinubu nídìí ní ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ àná àti oníròyìn Délé Momodu ti ṣe ìkìlọ̀ fún àwọn olùdíje tí wọ́n bá ní lọ́kàn àti díje du ipò ààrẹ níbi ìdìbò ọdún 2027 wípé kí wọ́n múra gidi nítorí àti yẹ àga mọ́ ààrẹ Bọ́lá Tinubu àti mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike nídìí kì í ṣe iṣẹ́ kékeré. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ amóhùnmáwòrán Arise ni Momodu ti tẹnumọ́ agbára òṣèlú tí Tinubu ní kí ó tó di ààrẹ àti èyí tí ó ti wá papọ̀ mọ́ ti Wike báyìí. Momodu ní àwọn fi ojú winá nígbà tí Tinubu kò tíì di ààrẹ, ká má wàá sọ ìgbà tí ó ti di ààrẹ. Ní báyìí tí Tinubu wà ní ẹgbẹ́ kan tí Wike náà wà ní ẹgbẹ́ kejì, èyí túmọ̀ sí onítọ̀hún gbọ́dọ̀ ti ṣetán àti kojú ogun tó ń bọ̀ ní ọdún 2027. Ó fi wé ẹni fẹ́ bá wọn kópa níbi ìdíje ife àgbáyé, onítọ̀hún gbọ́dọ̀ ṣa àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n dáńgájíá jù lọ. Momodu bu ẹnu àtẹ́ lu ẹgbẹ́ gómìnà PDP lórí bí wọ́n ṣe kọ ìdàpọ̀ ẹgbẹ́ alátakò tí igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar darí. Ó ní ó ṣeéṣe kí ìpinnu wọn yìí ṣe ààrẹ Tinubu láǹfààní. Momodu ní àwọn adarí ẹgbẹ́ alátakò wọ̀nyí ti gbáradì nítorí Atiku kò lè dá ṣe. Peter Obi náà kò lè dáṣẹ́ ṣe títí kan Rabiu Kòkọ́ńsó. Wọ́n gbọ́dọ̀ wá ọ̀nà àti san ẹ̀san padà fún APC. Ó ní a gbọ́dọ̀ kọ́gbọ́n nínú ìtàn. Òun jẹ́ akẹ́kọ̀ọ́ tí ó dára nínú ìtàn history. Ọ̀nà kan ṣoṣo tí ìpínlẹ̀ Èkó lábẹ́ ìṣèjọba Tinubu fi bọ́ lọ́wọ́ ìkọlù ìṣèjọba Ọbásanjọ́ ni wípé adánilóró á máa fi agbára kọ́ni. A bully respects a bully. Momodu kọ̀rọ̀ ojú sí ìbẹ̀rùbojo tí ó ti bẹ́ sílẹ̀ láàrin àwọn alátakò. Ó ní gbogbo wọn ti ń gbọ̀n bí adìyẹ tójò pa. Ẹ̀rù Tinubu ń gba gbogbo ènìyàn wípé kí wọ́n má fi EFCC gbé wọn. Momodu parí ọ̀rọ̀ rẹ̀ bí ó ti ké sí gbogbo àwọn àgbààgbà olóṣèlú kí wọ́n ní ọkàn akíkanjú nítorí àṣeyọrí ò rọrùn àti ní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn agbébọn ni a gbọ́ wípé wọ́n ya wọ orí òkè àdúrà kan ní agbègbè Ẹ̀gbọ́là lójúnà Àgbàjà, ìjọba ìbílẹ̀ Lọ́kọ́jà, ìpínlẹ̀ Kogi. Wọ́n sì jí èrò tí wọn kò mọ iye wọn lára àwọn tí ó wá jọ́sìn níbẹ̀ gbé. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ Ẹtì. Bí ìṣọ́òru ṣe ń lọ lọ́wọ́ lórí òkè yìí, arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mary Adams Gure ni wọ́n ní àwọn fìjìláńtẹ́ rí ọ̀nà gbà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé bí wọ́n ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tí wọ́n sì súré ṣarajọ lọ ibi ìṣẹ̀lẹ̀ kojú àwọn ajínigbé pẹ̀lú ìbọn. Láàrin ìfijúrinjú yìí ni Gure fi ríbi sá mọ́ wọn lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Láìdé Bákàrè ti lérí láti dá sẹ̀ríà fún akẹgbẹ́ rẹ̀ Eniola Badmus nítorí oníyẹ̀pẹ̀ lẹ́ranko. Ìròyìn jábọ̀ wípé níbi àfihàn sinimá Eniola Àjàó Owambe Thieves tí wọ́n premiere ní ọjọ́ Àìkú ni àwọn méjèèjì yìí ti kọ́kọ́ ní gbọ́nmi sí omi ò tó, ṣùgbọ́n
Lánàá, lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ní Bákàrè ti kọ̀rọ̀ ojú sí Badmus pẹ̀lú àtẹ̀jíṣẹ́ tí ó fi ránṣẹ́ sí i tí ó fi pè é lẹ́ranko. Nínú àtẹ̀jíṣẹ́ ọ̀hún ni Badmus ti kọ wípé "Má gbé ìwà ẹranko rẹ súnmọ́ mi rárá, rìn jìnnà. Don't bring your terrible animalistic behavior around me. Stay far." Bákàrè ṣe àfihàn àtẹ̀jíṣẹ́ yìí nípasẹ̀ screenshot bí ó ti ṣe ìrántí bí ó ti fún Badmus ní iṣẹ́ àkọ́kọ́ rẹ̀ tí ó sọ ọ́ di ìlúmọ̀ọ́ká nígbà tí kò sí ẹni fẹ́ gbéṣẹ́ fún un látàrí wípé ó burẹ́wà àti bí ó ti sanra fàkìà ní ìgbà náà. Ugly looks and obesity. Bákàrè ní òun ná owó òògùn ojú òun lórí aláìmoore bíi tirẹ̀ ṣùgbọ́n ohun tí ó fẹ́ fi san án fún òun ni kí ó pe òun lẹ́ranko. Ẹniọlá, Ọlọ́run ọba á dájọ́ fún ẹ, inshallah. O ti bẹ̀rẹ̀ ohun tí o kò lè parí, mo sì lérí fún ẹ wípé wàá gbà. You must collect. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.